like, and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Fẹ́ni tí yóò mọ̀ ẹ jẹ́ á sọ fún wọn òní lọ́jọ́ ìbí ọmọ Látúnjí. ọmọ ẹlẹ́yẹ ṣe wẹ́yẹ̀wẹ́yẹ̀ àti dórí ògún o lọ́nà Ìgbàrà. Àpáta dé àpáta pàrẹ̀ wìdé mo fẹ́ wí nípo lóríire Ọlátúnjí Emmanuel Ọlátúnjí. ẹ̀mí bẹ́ẹ̀ sì ni gbogbo wa máa ń pè ó nínú re ó níwà ire ó níwà ire ó níwà tó gbìgbé àdàbà. ẹ̀rín tọ̀yàyà ló fi bá gbogbo ayé ṣe kì í bẹ̀rù pé bòńtẹ́ nìkan ṣe jẹ́ tonílé tàlejò ní kó mọ́ra ó nínú re ó kọjá sísọ. àgbà ló ń jẹ́ nínú kíbọ́dìsì ilẹ̀ yìí ó níwà ire ó sì lọ́tọ́ lórí. Ìgbàrà odò Èkìtì ní ìjẹlé bàbá tó bí lọ́mọ ó yẹ ẹja lọ ńlẹ́ ó ọmọ òbí Ìgbàrà. ọmọ ẹlẹ́yẹ ṣe wẹ́yẹ̀wẹ́yẹ̀ àti torí ògún lọ́nà Ìgbàrà. ọmọ oníkẹyẹ láàrin ìsàjẹ́ ọmọ oníkẹtẹ́sì kókóró jòdì. ọmọ pẹ́pẹ́yà bìdí kọ́wọ́ àrìmọ̀nà tó gbé sínú àgbàdo ọmọ aládàdo àyà ìyá ọmọ aládàdo àyà ìyá tán. èrè ń ya èrè ń ya ọmọ àrìnkèrè ń lu ọ̀nà àfi ọmọ èkó ilé òsinmi. ọmọ olóyè ọ̀rìngbẹ́ bóyì má jẹ́ kànjá sẹ́jà omi mo kí ọ̀pọ̀ ọdún àṣèyídàmọ́dún àṣàmọ́dún jẹ̀mí. àríyáyá ni tiyá àríyáyọ̀ ni tiyọ̀ iná ní sàyà ná onílé àlejò wọn máa fòyàyà ṣe tiẹ̀ ní lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè. bóyì bá ṣe tágbéra ó dinú kókó òbí bá bẹ̀rẹ̀ bòjò bá ṣe tágbéra ó dinú sàrẹ̀ tó kọ́ létí àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí kíkẹ́ tí wọ́n lójú ilẹ̀. ọmọ ẹlẹ́yẹ ṣe wẹ́yẹ̀wẹ́yẹ̀ àti dórí ògún o lọ́nà Ìgbàrà. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.